14th of February is most lovable and special de la holidays in the month of February. That's why most cute, caring and sexy ladies are born on the 14th of February. 8th February 14, Eniola Asisa Enny Berry +1 today. Happy birthday to you. Enny Berry o, ilé ọmọ lọ́jọ́ ìbí òní o, mo kí ọ káàbọ̀ sórí ètò rẹ yìí, yóò sàn sí rẹ o láṣẹ Èdùà, mo gbọ́ mi o. Ìpẹ̀kun àmìrà mo gbà lónìí o, ó ń pẹ́ ni bí ẹni èèyàn bí èèyàn aláyé rẹ̀ èèyàn pàtàkì láwùjọ tí lè ọdún sí lónìí, ó ń pe mo kí ọ ní gbèjègbèjọ pé aṣọdúnmọ́dún báyìí ní ìṣàwọ̀ aṣọdúnmọ́dún o ti ṣe yóò wá ṣọ̀pọ̀lọpọ̀ lókè ìpẹ́. Enny Berry o, mebí Ikorodu ọ̀gá lé baba tó bí ọlọ́mọ, èrò tí ń rè lu Ikorodu ẹ jọ̀wọ́ ẹ mú mi dání ò torí aláyé rẹ̀ ti ń ṣọjọ́ ìbí rẹ̀ lónìí. Ǹlẹ́ ọmọ Ikorodu ọ̀gá, ọmọ aṣàlẹ̀jẹ̀jẹ̀ bí ẹni tó rò bí rí ogun aya ń bẹ lé yóò bẹ́ẹ̀ lọ́gbà lè ń bẹ lóde. Ẹ̀yin lọmọ oníṣu mẹ́fà nílé, méjì jíjẹ, méjì títà, méjì tó kù báyìí lẹ́fín bẹ̀rù kú mẹ́dẹ́mẹ́dẹ́, ọmọ akélúgbó kẹrù òbó nígbó, akélọ́dọ̀ kẹrù òbó lọ́dọ̀ wọn òmígun ọgbó bara rí ò ìbálòpọ̀ òmígun ọgbó rẹ mọ́. Bí gbogbo Ikorodu ṣe tó pátápátá ọ̀la lábàárò gbogbo yín pátápátá lọ̀gá ayé lọ́ fi ń pè ní Ikorodu ọ̀gá. Enny Berry o, ọdún rẹ lẹ́kan sí lónìí o, àlékún ọlá, àlékún ire, àlékún owó, ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà lọ́bẹ̀rẹ̀ yóò fi jíǹkí rẹ o. Ìwọ ò ní báláyé fọwọ́ tí ò ọ̀nà rẹ̀ ò ní dí láṣẹ Èdùà. Àwòbọ̀ bàbá lago dídún ní dùn àṣìṣà ò yóò mọ̀ dún yóò mọ̀ dùn fún ọ ni. Wàìsàn ní sọ lọ́jọ́ o, ikú ìjòsì ní jẹ́ ìpín rẹ̀ o. Ìwòye ọdún tó ń bọ̀ nínú ilé ńlá òun ọkọ̀ bọ̀gìnì láṣẹ Èdùà. Wishing you long life and prosperity.